ọwọ́ ti tẹ̀ o agbábọ́ọ̀lù tó ń gbé egbòogi olóró. Ní pápákọ̀ òfurufú Muritala Muhammed Ìkẹjà nípínlẹ̀ Èkó lọ́wọ́ àjọ tó ń gbógun ti oògùn olóró gbígbé àti lílò rẹ̀ nílẹ̀ wa NDLEA ti tẹ Okafor Emmanuel Jr. tó ti fìgbà kan jẹ́ agbábọ́ọ̀lù. Lọ́jọ́ Ajé Monday ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún yìí lọ́wọ́ pálábá rẹ̀ ségi. Oògùn olóró kokéènì ló tọ́jú sí apá báàgì tó gbé lọ́wọ́ lákòókò tó ń balẹ̀ sílùú Èkó láti Sao Paulo lórílẹ̀‐èdè Brazil tó ti ń bọ̀. Bàálù tó gba Addis Ababa lórílẹ̀‐èdè Ethiopia ló bá wọlé. Ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Arochukwu nípínlẹ̀ Abia lọmọkùnrin ẹni ọdún 23 tọwọ́ tẹ̀ ọ̀hún. Aláròyé gbọ́ pé lásìkò tí NDLEA ń ṣàyẹ̀wò àwọn tí wọ́n bá bàálù yìí dé ni wọ́n rí oògùn olóró lúbúlúbú ọ̀hún tó tọ́jú síbi apá báàgì ẹ̀. Agbẹnusọ àjọ NDLEA ọ̀gbẹ́ni Fẹ́mi Babáfẹ́mi ṣàlàyé pé lásìkò tá à ń fọ̀rọ̀ wá lẹ́nu wò ni Okafor jẹ́wọ́ pé òun ti fìgbà kan jẹ́ agbábọ́ọ̀lù pẹ̀lú ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn fásitì orílẹ̀-èdè Nàìjíríà tó wà nípínlẹ̀ Enugu ìyẹn UNTH Enugu Football Club níbi tóun ti bá wọn gbá bọ́ọ̀lù fún sáà 4 kó tó di pé òun kọjá lọ sórílẹ̀-èdè Sri Lanka lọ́dún 2014. Ìlú Sri Lanka yìí ló lóun gbà dé Brazil lẹ́yìn tóun ti gbá bọ́ọ̀lù fún wọn fún sáà 2 ṣùgbọ́n tóun ò láǹfààní àti tẹ̀síwájú nínú iṣẹ́ bọ́ọ̀lù gbígbá lórílẹ̀-èdè Brazil nítorí àwọn ìwé ìgbélùú kọ̀ọ̀kan tóun kò ní. Adarí àjọ NDLEA Mohammed Buba Marwa gbóṣùbàràbàǹdẹ̀ fáwọn ọmọọṣẹ́ ẹ̀ pàápàá jùlọ àwọn ti pápákọ̀ òfurufú àtàwọn ti etí omi nípínlẹ̀ Èkó, Àbújá àti Kaduna fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. Bákan náà ló fi àǹfààní ọ̀hún pe àwọn tó kù wọn káàkiri orílẹ̀-èdè yìí láti jí gìrì sí iṣẹ́ wọn kí wọ́n má sì ṣe káàárẹ̀ ọkàn nínú iṣẹ́ ìgbógun ti àwọn tó ń lo egbòogi olóró àtàwọn tí wọ́n ń gbé sọdá níbi yòówù tí wọ́n lè farapamọ́ sí lórílẹ̀-èdè yìí. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá lóníròyìn.